tí kì í bá ṣe pé èdì ń dìyàn àti Sunday Igboho àti Kakanfò kí ni tẹ́ tí ìdánwò tẹ́ fi ń bára yín jà ẹ̀yin méjèèjì tí wọ́n bá pa yín pọ̀ ẹ lè má ti tó ẹyọ kan nínú àwọn ọmọ ogun àwọn ọmọ Ìgbò láwọn tí wọ́n láwọn dá wàhálà alẹ́ tẹ́rù ọmọ àbàjọba mọ̀ tí ń dánwò ni àǹfààní mélòó lẹ́yìn méjèèjì tí rí o ebi kan ní tòǹpolò láyé Buhari ẹ̀mọye bílíọ̀nù tí wọ́n gbé fún ni táyé Jonathan sẹ́ lè káyé àwọn ọmọ líle ibẹ̀ tán ẹ̀yin méjì tẹ́ yọjú síta ẹ sì tún wá ń bára yín jà lójoojúmọ́ àwọn àríjẹ nínú bàjẹ́ tí wọ́n ń kó sí yín láàrin àìmọye ìtàn mi ni mò ń gbọ́ràn yìí lẹ́yìn ìtàn tọmọ ìyá mi Laji Abbas kọlọ́mbà ń san lẹ́san dáadáa àmín kí ló dé tẹ́ ń bára yín jà kí ló dé kí lẹ ti achieve ẹ lọ wo nǹkan kan tó máa ń ṣẹlẹ̀ sáwọn ẹranko àwọn gazelle àwọn ìgbín kan bẹ tán níwò gàgàrà báyìí ọjọ́ tọ́lọ̀ ń bá fẹ́ kí kìnìún pa wọ́n àwọn méjèèjì ni wọ́n máa bára wọn jà kíní ìwo wọn yẹn á wá lọ́mọ́ra wọn ní lè rí yọ ibi tí wọ́n bá ti lè rí yọ yẹn ni kìnìún ó ti dé ẹ̀yin méjèèjì tó yẹ kẹ́ ẹ parapọ̀ kẹ́rù ọba àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ẹ̀yin lẹ wá ń bára yín jà kílẹ̀ tí jẹ. Anẹ́sùlẹ̀ nẹ́sì fi ìbádìwé wà fi àdọ̀rin. Bẹ́ẹ̀ bá mọ gbogbo ẹ máa gbà láàrin ẹ̀yin méjèèjì ni. Èyí tó dàgbà ò gbọ́dọ̀ wà gbà kó fa àbúrò mọ́ra ni. Àbúrò gbọ́dọ̀ fa ẹ̀gbọ́n mọ́ra ni. Kílẹ̀ tí jẹ oore ẹnìkan ò lè dí ẹnìkejì lọ́wọ́. Níjọ́ tí wàhálà bá dé àwọn ọmọ ogun tilẹ̀ Yorùbá ń wò pé àwọn eléyìí ó wúlò ẹ méjèèjì sì ń bára yín jà lọ́sàn lóru ẹ gbà yàwó ara yín ni. Ilé Ọlọ́run fẹ́ Abdullahi wàṣẹ ilé Ọlọ́run fẹ́ tó kálukú ti lè ṣèjọba ayé ẹ ó kálukú ọmọ jẹ tiẹ̀ lọ́lọ́tún lọ́sì ẹ provide ìfọ̀kànbalẹ̀ fúnlẹ̀ Yorùbá ẹ ran ìjọba lọ́wọ́ lórí bí ilẹ̀ Yorùbá ó ṣe ní ìfọ̀kànbalẹ̀. Ọwọ́ ariwo là ń gbọ́ níta wọ́n ń pa àwọn èèyàn o wọ́n ń pa àwọn èèyàn o ẹ̀jọ̀ wá gbogbo ọ̀nà tọ́kẹ̀yìn méjèèjì ó fi jọba lẹ̀ tẹ́jọ́ ṣiṣẹ́ pọ̀ iṣẹ́ tí ń bẹ ńlẹ̀ yìí pọ̀ kọjá sẹ́yìn méjèèjì. Bí kúkúrú ọ̀bá gbọ́n ìwo ló ṣe gígùn kí ló sẹ́yìn méjèèjì kí lẹ̀ ń bá kiri ayé kí lẹ̀ ń bá kiri ayé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí tí mò ń sọ yìí ọ̀rọ̀ ọ̀ràn mi ni. Ẹ wá ń bára yín jà àwọn ẹ̀mẹ́ ẹ̀yìn yín lérí síra wọn àwọn dìndìnrín kan pera wọn lájẹ wọn wí wótòwótò wárawàrà ẹ̀yin lájẹ lẹ bá pa gbogbo àwọn tí wọn jọta ilẹ̀ Yorùbá yìí ẹ̀yin méjèèjì ẹ lọ ronú ẹjọ́ orí yín ó pé. Anẹ́sùlẹ̀ nẹ́sì fi bádìwé wà fi àdọ̀rin bádùlì bádìwà lámúyẹsẹ̀ òrò lè àdàmú. At times, you can win the war but lose the battle. Kí láǹfààní war to win to lose the battle yẹn? Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ayé. Téèyàn bá ti lose target, ó ti lose battle. Ó lè win the war but ó lè lose battle. Ẹ̀ràn Yorùbá ẹ jẹ́ á ronú, ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀. Àní ìkan parapọ̀ wọ́n mọ̀lé ìrà wọ́n pawọ́pọ̀ wọ́n màgí Yorùbá ẹ jẹ́ ká pawọ́pọ̀ kárònú kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ o kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. Èyàn bẹ́ẹ̀ lórí tàwọn méjèèjì mo wá bá olóyè Sunday Igboho ìmọ̀ràn tí mo fún olóyè Sunday Igboho ń jọ sí mo fẹ́ kó tẹ̀lé. Èmi kì í gbàgbé olórí ká ní mo fẹ́ wo táwọn èèyàn ń sọ lórí ọmọ tí ń bú gbogbo àfáàlẹ̀ Yorùbá kiri ní àníkíra wa mọ́ bẹ́ẹ̀ tèmi ò kì í gbàgbé olórí. Ìmọ̀ràn mi fọlóyè Sunday Igboho n tó dìmú ni ó dìmú fi Islam lẹ̀ fún àwọn àtàwọn tó wà bẹ́ẹ̀ má dá sí ọ̀rọ̀ àwọn afáàmù ọmọ tí ń kó ẹ̀gbin rẹ̀ lára yà fún pátápátá Ọlọ́run ti pín ẹ lé Ọlọ́run dẹ̀ ti fà ẹ́ sókè àwa tá a fẹ́ràn rẹ̀ pọ̀ bí gbogbo èèyàn kọ́ èmi ò gbọ́dọ̀ má rántí oore tó ṣe fèmí àmọ́ ọmọ tí ń bú gbogbo àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ yìí ẹ̀kọ́ wo la fẹ́ rí kọ́
lára ọmọ tí ń bú gbogbo àwọn bàbá yìí tó bá bú gbogbo àwọn bàbá Sunday Igboho sẹ́nu Sunday Igboho dùn yàgò fún ọmọkùnrin yìí gédégédé yóò kó ẹrẹ̀ yìí ẹ̀ la Ọlọ́run sì ti fa ọ sókè a sì ń bẹ lọ́nkọ́lọ́hún ní jẹ́ kó jábọ̀. Àmín. ọmọ eléte pẹ̀lú gbogbo ọ̀rọ̀ oríṣiríṣi tí ń pa máwọn èèyàn kiri ẹ jẹ́ ká máa wo gbẹ̀yìn ọ̀rọ̀ bọ̀ kò sú gbogbo àwa àfáà lórí eléta àjọ dojúkọ yìí òun ni ó jẹ́ example pé ẹ má rí àwọn bàbá wa fín mọ́ ẹ jẹ́ kí gbogbo wa wà lọ́kan peaceful coexistence ẹ jẹ́ ká jọ ṣọ̀kan ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá wà lálàáfíà níjọ́ tí fìtínà bá fẹ́ dé àmọ́ pé láyìn àwọn míì ó tún jáde nínú agbára àmọ́ o tí bá ń bá a lọ báyìí wàláhì yóò padà lẹ́yìn anásù lè ná sí. fi bàdí wíwá fi àdọ̀rẹ́ bàdún lè bàdí wáyé lámúyẹsẹ̀ òrò lè kàdàmú bàdún lè bàdí wáyé lámúyẹsẹ̀ òrò lè kàdàmú. olóyè Ìgbòho ọmọ aládìkún ọmọ ìyá mi dáadáa tí mo fẹ́ràn bí ojú dákun mo fi Ọlọ́run bẹ̀ alágbára kì í sọ̀rọ̀ tán bí mo ṣe wí ń jọ́ sí alágbára kì í jẹun tán bí mo ṣe wí ń jọ́ sí alágbára kì í sùn tán bí mo ṣe wí ń jọ́ sí lọ sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí dáadáa alágbára ò wá gbọ́dọ̀ bínú tán lẹ́lẹ́kẹrin má bínú tán má sọ̀rọ̀ tán má sùn tán nínú má bínú tán ni pé parí ìjà àárín ìwà àtọmọ ìyá rẹ̀ Kakanfò àwọn tí wọ́n kó sí yín láàrin tí wọ́n ń dàrú yìí ẹ̀yin méjèèjì ni bàbá Aláàfin fẹ́ sọ di nǹkan kó tó lọ lọ́jọ́ tí bàbá Aláàfin ọba fún olóyè Ìgbòho ní lẹ́tà ní wàhálà dé nínú ilé ẹ̀ ni bàbá ní ìjọba ó rò wípé èèyàn lèèyàn dá gbogbo wàhálà yìí lẹ̀ ni o ó yé olóyè Ìgbòho ó yé mi ó yé àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ gbà yẹn ó yé ńlá pàtàkì tí wọ́n fẹ́ kẹ́yìn méjèèjì kẹjọ máa fọwọ́sowọ́pọ̀ báyìí lórí ìfẹ́ ní tí bàbá dà láníyàn wọn dà ní àbúrú kankan pé kẹ́yìn méjèèjì yọjọ́ wájú ilẹ̀ Yorùbá lẹ́yìn méjèèjì jẹ́ bàbá yìí ni ọ̀wá sí láyé mọ́ làwọn tí wọn ò ní kankan tí wọ́n sì nínú ayé yín wá sẹ́yìn méjèèjì dọ̀tá kí lẹ fẹ́ gbà ń bẹ̀ ẹ gbàyàwó ara yín orí ẹnìkan ọ̀kan tẹ́ni kejì bẹ́ẹ̀ nìkan bá láyà tó bá síwájú ogun èrò rẹ̀ ò lè jà ó lè kọ́lé tagbọ́n gbà mí Ọlọ́run ní da ọ̀nà yín méjèèjì ẹ dákun ẹ wá rí ti Lájí Abbas ọmọ ìyá mi ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn mo fọlọ́ ń bẹ Lájí Abbas mo fọlọ́ ń bẹ Kakanfò ọmọ ìyá lẹ́jọ́ jẹ́ bẹ́yìn méjèèjì bá wá ń jáde tẹ́ ń búra yín nítorí ọ̀rọ̀ tán níbi tílẹ̀ Yorùbá bá dé yìí ká mọ̀ wá rí àgbàlagbà kan tí ó dìde tí ó sọ pé páyà ẹ dákẹ́ àwọn àgbà náà dà èwo láti bú tán nú àwọn àgbà ọ̀kan nú tó burú lára ilẹ̀ Yorùbá ni pé kọ́rọ̀ ọmọ ti tọrọ kan ti máa sáré lébẹ̀lì ẹnìkan pé Ọbásanjọ́ èso ọmọ ilẹ̀ Yorùbá bí ìbá ṣe Yorùbá yẹ ọdún táwọn bàbá rẹ̀ ti gbélé yìí ń kọ́ pride ni ó lè ṣe mistake kó dùn wá ọ̀kan nú pride wa ni gbogbo ọ̀ràn tí bá sáré yọ àwọn èèyàn dànù ìlú tó bá fẹ́ great bí àwọn agbábọ́ọ̀lù ni wọ́n sa star káàkiri ni wọ́n sì fi win ní game tí wọ́n bá win ní game tán tí wọ́n bá lọ lù wọn kó máa lọ gbogbo àwọn tí wọ́n jẹ́ glory ilẹ̀ Yorùbá ẹ má máa lébẹ̀lì wọn mọ́ kódà bó bá jẹ́ ọmọ Germany ló wá settle síbi tá a dẹ̀ rí pé lèyìn promote wa a ní fi ìjà síwájú lé lọ́wọ́ ni torí tẹ́ ẹ bá fi ìjà síwájú lé lọ́wọ́ àwọn ọmọ aṣíwájú yẹn nítorí burú lẹ̀ Yorùbá nù bọ́ bá gbàyàn sílé máa wọ́ọ̀chẹ̀ kọ́ mọ̀ padà sọ̀rọ̀ ẹ̀dí láńlọ́ọ̀dù mẹ́ lọ́wọ́ torí ìran Yorùbá ti wà flexible jù àní ìkan parapọ̀ wọ́n mọ̀lé àwọn parapọ̀ wọ́n máa gíyàn Yorùbá ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká ronú kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ o kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. ẹ̀yin àfáàlẹ̀ Yorùbá àwa la lọ́mọ kan ló wá dá cyberbully sílẹ̀ ọjọ́ wo la tó fẹ́ ronú tá tó fẹ́ sọ̀kan bá ìyàwó àfáàlẹ̀ Yorùbá ọ̀rọ̀ oṣù kò sóṣù ló wá di tó kálukú tó ń búra wọn tó kálukú tí ń ṣépè hábà tá a bá mix mọ́ra wa ẹ má jà mix nínú àṣeyọrí yìí
ẹ má jà miss nínú àṣeyọrí kò sí n tó burú kan ti wo oṣù sílẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n gbọ́dọ̀ fi kún pé illa masha Allah tọ́lọ́mbá ni ó lọ bẹ́ẹ̀ wọ́n compute oṣù ni wọ́n kọ̀ dára u takdiran tẹ́púrúùlù lọ́lọ́run fi wọn ọlọ́run wọn ni kò kí ń sábà yẹ àmọ́ síbẹ̀ náà tọ́lọ́mbá ni wọ́n rí níjọ́ yẹn à ń lo aago tó ń kálukú mú kiri lórí fóònù ẹ mọ̀ pé kọ̀mpútà ni kò kí ń yàtọ̀ bó o bá ti ń bọ́lẹ̀ ní kọ́ńtì kan tó de landroid phone lọ́wọ́ yóò gbé aago kọ́ńtì yẹn wá iṣẹ́ kan náà sì débẹ̀ tá a bá fẹ́ kírun à ń rí lórí fóònù pé àsìkò òun ti tó adẹ́rẹ́ adjust irun along mo gbẹ́ tẹ́nìkan sọ yí pé Saudi Arabia ṣe mistake rí ní 1995 àbí nǹkan tí wọ́n padà tọrọ àforíjì pé àwọn sì ọjọ́ ọdún mú n tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn òótọ́ ni àmọ́ kò rí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni n tó ṣẹlẹ̀ ẹ lọ ka ìtàn tó ṣẹlẹ̀ níjọ́ yẹn wọ́n ti ń fi kọ̀mpútà wo oṣù ní Saudi Arabia ń sìn ó ti ń lọ bí 20 ọdún bẹ̀tù wọn ní declare pé kọ̀mpútà la fi wò wọ́n á dúró lórí ti súnà náà yìí bí wí ipe súnmù ìdàrọ̀ yàtẹ̀ fàftìrú ìdàrọ̀ yàtẹ̀ bẹ́ẹ̀ bá fojú kan báyìí wa in kum alaykum faqdiru bẹ́ẹ̀ bá fojú kan báyìí ní kẹ́ tó gbààwẹ̀ wọ́n kọ̀mpútà ẹ̀ ní ẹ wò for example tó o bá wọ aeroplane náà sọ fún ọ pé ìrìn àjò tá ń lọ yìí is going to take us 6 hours 10 minutes kí ló dé tó sọ fún aeroplane pé wá kí ló dé tó fẹ́ máa fi rẹ̀ wọ́nà wákàtí 6 àti ìṣẹ́jú 10 ti jẹ́ kò dẹ̀ ní miss ẹ̀ àfi tí traffic bá ń bẹ ní airport tó ń lọ lóko tí traffic bá wà yóò slow down lórí aré tàbí irú eléyìí tí máa sábà ṣẹlẹ̀ London yóò máa yípo orí òkè yẹn ni mo ti wọ plane kan rẹ pé wákàtí kan ní fi ń yípo lórí òkè London torí pé plane ti pọ̀ jù nsàlẹ̀ tí wọ́n ń bà ọ̀kan tó nìyẹn níwájú Haram ní Mecca hòtẹ́ẹ̀lì kan bẹ́ẹ̀ à ń pè ní Aburajul Bait mo ti tẹ̀lé ìgbà tí mo ń bẹ níjọba alálàájì mo ti tẹ̀lé ọ̀kan nínú àwọn ọmọ ọba dé òkè yẹn rí òkè yẹn níbi tó ga jù téèyàn ti lè kírun láyé Aburajul Bait kò síbi tó lè wà ní Mẹ́kà wàá máa wo aago orí ẹ̀yìn aago yẹn gangan tó àjà 4 lọ́tọ̀ ẹ lọ Google ẹ̀ á sọ fún ẹ̀ kan béèrè pé kí ni wọ́n ń lo tọ́wà níwájú Haram kí làwọn nǹkan tán lò fún wọ́n á sọ fún ẹ pé nǹkan 4 náà lò fún wọ́n ń lò ó fún táwọn ọba bá fẹ́ kírun tí wọ́n fẹ́ wà láàyè tó ga jù ní gbogbo ayé ìkejì wọ́n ń lò as for astronomical uses tí wọ́n bá fẹ́ wo oṣù ojoojúmọ́ ní kíní yẹn study oṣù tí ń bẹ ní sánmà ó lọ́jọ́ tí ó yọ ó lọ́jọ́ tí ó wọlé it's a matter of calculation àwọn ò ti rí i pé oṣù yìí fẹ́ yọ ọjọ́ báyìí ló gbọ́dọ̀ yọ country báyìí ni ó ti yọ tó bá di alẹ́ ọjọ́ tán wò yí pé oṣù ọyọ lẹ́ni kò ní yọ ẹni tó bá wà ní Haram tó bá wà ní Saudi Arabia ẹ máa kíyèsí ibi tí oṣù ó ti yọ iná yẹn ó máa point síbẹ̀ láti bí aago 6 àrọ̀lẹ́ tí wọ́n bá ti tàn iná yẹn ó máa point síbẹ̀ tí ń sọ fún yín pé ibi tó oṣù ó ti yọ lélẹ̀ ẹ ní gbọ́ lẹ́nu wọn kan wí jáde. Allah. Láàrin ìgbà yẹn wọ́n gbé aeroplane tó lọ sókè téèyàn bá ti kọjá 60,000 feet above sea level gbogbo sánmà ló máa rí kò sí tí ó di ọlójúmọ́ òṣùpá ò pé méjì ẹyọ kan náà ni ìrìn àjò ayé rẹ̀ bí ṣe ń rìn lórí ayé ló ti ń rìn kí n má gbàgbé kí ló ṣẹlẹ̀ ní 1995 àwọn astronaut tí wọ́n wà tí wọ́n ń sọ oṣù wọ́n sọ fún wọn wípé oṣù ò tí ì lé ó di ọ̀la àwọn àfáà ni wọ́n dúró lórí pé súnmù ìdàrọ̀ yàtẹ̀yì àwọn kan láwọn rí oṣù wọ́n dẹ̀ wòkè wọ́n dẹ̀ rí lóòótọ́ àwọn sáyẹ̀nsì yẹn sọ fún ẹ pé oṣù kọ́ lè rí planeti Saturn lè rí Saturn tóbi òun ní nọ́mbà 6 sí oòrùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbà míì Saturn máa ń àbí ìgbà tó sùn bá lé tó bá kó ẹ̀gbẹ́ Saturn lè rí kì í ṣe oṣù bẹ̀tẹ̀ àwọn tí wọ́n lọ sí orí pápá tí wọ́n lọ fi telescope wo
wọ́n lóṣù làwọn ti rí wọ́n announce ọjọ́ ọdún later ni wá padà mọ̀ yìí pé mistake làwọn ṣe níjọba Saudi fi wá tender apology tán dẹ̀ san owó kàfàrà millions of riyals lórúkọ gbogbo àgbáyé nígbà náà sumu indaruhu yàtì bíjọba Saudi bí wọ́n ṣe perfect kìíní yẹn tó wọ́n mọjọ́ tó tí wọ́n bá béèrè pé 100 ọdún lẹ́ni déètì wo lóṣù ọyọ wọn mọ̀ àmọ́ wọn ní wí jáde wọ́n á dúró lórí ìntànẹ́bì wípé sumu indaruhu yàtì bẹ́ẹ̀ bá rí oṣù ẹgbàáwẹ̀ bẹ́ẹ̀ wọ́n á fẹ́ káwọn fojú kan báyìí ẹni tó wà lókè sánmà àtẹni tó wà nídìí kọ̀mpútà nísàlẹ̀ wọ́n jọ máa sọ̀rọ̀ ibi báyìí ńlọsù ti yọ kọ́ńtì báyìí ńlọ yọ lórí ibẹ̀ aeroplane ó sọ pé a ti rí àwọn tìsàlẹ̀ ó sọ pé àwárí ń bí báyìí ó wá kù àwọn tí ń bẹ nísàlẹ̀ tí ń lo telescope báwọn náà ó ṣe rí wọ́n á wá pé kọ́ńtì tó sùn yẹn ó ti yọ ẹ̀yin mùsùlùmí tẹ́ ń bẹ́ẹ̀ ǹjẹ́ nìkan rí oṣù àti rí lọ́dọ̀ wa ló máa ń fa tán máa ń sọ wípé wọ́n rí oṣù ní Dammam wọ́n rí oṣù ní Dubai wọ́n ń fóònù ní láti ṣú ọ̀pẹ́ nìkan fojú kan báyìí wa in gumma alaykum faqduru la bó bá wá jẹ́ pé nǹkan kan cover rẹ̀ ẹ wá calculate ẹ calculate ẹ pé báwo lóṣù yìí bó la sì fẹ́ rí ayé ti lajú gan bẹ́tà gbọ́dọ̀ tẹ̀lé tí ànábì wí yẹn pé ẹ̀rí báyìí kí ni ó jẹ́ ká tẹ̀lé kò sí tí Ọlọ́run ò lè tọwọ́ bọ̀ anytime take it for example ó yẹ kí n wà l'Amẹ́ríkà lọ́sẹ̀ tá a lò lọ yìí mo mọ̀ọ́mọ̀ yẹ ni pé tó bá wu Ọlọ́run bẹ́ẹ̀ on the 8th tó ń bọ̀ yìí khusufu sams yóò ṣẹlẹ̀ l'Amẹ́ríkà ọ̀sán ó dòru àwọn astronaut ó sọ fún yín pé ọ̀sán máa dòru nílùú báyìí iye ọ̀sán tí ó dòru ní sẹ́ńtúrì tá a lò lọ yìí tọ́gọ́rùn ọdún ó fi pé gbogbo ẹ̀ ni wọ́n ti announce sórí íńtánẹ́ẹ̀tì kódà ilé tí ó ṣẹlẹ̀ ní Nàìjíríà 2027 ni ó tuntun ṣẹlẹ̀ pàṣẹ dẹ̀ ni kì í ṣe full wọ́n ti sọ̀lú tó ti máa dáàkì jù ìṣẹ́jú méjì náà èyí tó ṣẹlẹ̀ kọjá bíi 20 years ago àbí 15 years ago wọ́n announce ẹ̀ pé yóò ṣẹlẹ̀ ìlú Ṣakí ni ó ti dúdú jù gómìnà Akálà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà bẹ́ẹ̀ gbà náà mo lọ bẹ àjọlọ wo ni dédé aago tí wọ́n ní yóò ọ̀sán ó dòru ló dòru dédé aago tí wọ́n ní yóò clear ló clear kì í sóògùn wa khalaqa kulla shay'in faqaddara taqdira oṣù tí ń bẹ ní sámà ojú méjì lóṣù ní ojú eléyìí táwa ń wò lókè sámà òun kọ́ ni eléyìí tí mò ń sọ o mo fẹ́ fi kíní ṣe example ni ok jẹ́ kí n lo eléyìí ojú méjì lóṣù ní ètò kọsáyé bí oṣù ṣe ń sáré yípo ayé kì í ṣe pé gbogbo ojú ẹ̀ là ń rí the far part of òṣùpá a lè rí tálkì ọmọ Ọlọ́run fi dé Allah òṣùpá lápèjúwe ká sọ pé ayé nì òṣùpá ń yí lórí ayé báyìí bí ṣe ń yí lórí ayé yẹn kò kọ ibi báyìí da ayé ọwọ́ ẹ̀gbẹ́ kan péré ni ẹ̀gbẹ́ kan tó wá dàkọ wá yẹn ló lójú méjì ọ̀kan dark ọ̀kan yellow oòrùn ní sọ dark àti yellow rẹ̀ yẹn tó bá wá ń yí lọ tó ń yí lọ ìlà fi ń ka ọjọ́ tó sùn yí yóò parí ìrìn àjò rẹ̀ ní 29 days 12 hours 44 minutes kò sí oṣù tí ó wọ 30 rí lọ́dọ̀ òṣùpá ní sánmà but calculation ti wà ní pé 29 days 12 hours ó lé 44 minutes kò pé odidi 30 days 29 láàmú lóṣù yẹn tó bá di oṣù tí ń bọ̀ áàfù tó lé lórí ẹ̀yẹn yóò kún áàfù tòmíì tí ń bọ̀ yóò di 30 yóò ṣe déédéé gbà tó sùn mí ò lè. tó bá di ẹ̀yìn ọdún mẹ́rin àbọ̀dún mẹ́fà ni mi rántí mọ́ 44 minutes tó lé lórí ẹ̀yẹn òun náà ti dòdìdí ọjọ́ kan. odidi ọjọ́ kan yẹn ni ló fà tó jẹ́ pé àwọn ọdún kan ń bẹ tá ní oṣù 30 méjì tí ó fẹ̀gbẹ́ tira wọn ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. tó bá ti wá ń yí bọ̀ n ti ń jẹ́ kó dúdú n ti ń jẹ́ kó sùn ó lé kal original qadim tí ń jẹ́ kó lé ẹ̀mọ̀ pé nǹkan tó ráǹdì ni ó wà over inform
ibi tó yellow yẹn ní dàkọ̀ ayé títí tí ó fi di ayamul bid tí oṣù ó tóbi gbẹ̀ngbẹ̀ ní sánmà yóò máa wá yí ibi tó yellow yẹn yóò máa yí sínú díẹ̀díẹ̀ yóò máa yí sínú díẹ̀díẹ̀ yóò máa yí dúdú síta dúdú tí ń yí síta yẹn lóṣù yẹn fi ń dínkù díẹ̀díẹ̀ tí ó fi wá di ọjọ́ tí ó yí ẹ rí pé ọjọ́ méjì sọ́jọ́ mẹ́ta ni ayamul bid ni ó fi kọ gbogbo yellow yẹn sí ayé bẹ́ẹ̀ náà ni dúdú yẹn náà ọjọ́ méjì náà ni ó fi kọ sáyé tí dúdú yẹn bá ti wá hàn ọjọ́ yẹn là ní rí oṣù ní sánmà yellow yẹn ò lọ bì kankan ó gbé pamọ́ ni tá bá ti wá tí dúdú yẹn bá ti wá hàn ní sánmà a lè rí dúdú láàrin dúdú lálẹ́ a lè rí oṣù ńjọ́ yẹn nígbà tí ó bá wá hàn jáde ó tún yí yellow yẹn jáde bọ̀ padà ni ó ń yí jáde bọ̀ ìgbà tí ń yí bọ̀ ní kal original qadim lọ́dà gẹ́gẹ́ bí àkánkù ọmọ dàbínú láwọn á pé oṣù lé o tó bá kọ́kọ́ lé kò lè lo 2 minutes tí ó fi sá wọlé torí láàrin ààrẹ burúkú lọ wà ń sá eré burúkú lọ ni kò sí ní tó burú kájọ jókòó mùsùlùmí kájọ pera wa jókòó according to àwọn astronaut wọ́n lọ́jọ́ báyìí ni ó lè wọ́n ní ìlú báyìí ni ó lè káwá dúró lórí pé súnmù ìdàrọ̀ yàtẹ̀ agbọ́ntẹ́yìn oní kọ̀mpútà wí o àmọ́ ẹja tẹ̀lé súnà nábì pé àfojú rí báyìí káwá prepare di ọjọ́ yẹn láti bí 20 ọdún tí a ti ń lò kò mísì second series kò mísì rí bó bá mọ gbogbo ẹ̀ mú fóònù ẹ̀ kó kàn Google ẹ̀ wípé kí ni wẹ́dà tó wà l'Amẹ́ríkà ń sìn minus kí ni yóò sọ fún ẹ pé ará Amẹ́ríkà pé wẹ́dà wo lẹ́ ń lò state yín kò gbọ́dọ̀ yàtọ̀ bọ́lọ̀ ń ṣe dá ayé ọlọ́run tẹ púrúlù ayé ni ọ mẹ́ṣọ̀ rẹ̀ ni nọ́mbà yẹn ló jẹ́ ká lè rí fóònù lò ní +234 òfin lè ṣiṣẹ́ kọ́ńtì mi àwọn náà sọ nẹ́ẹ̀tì sórí gbogbo ayé wọ́n wá nọ́mbà rẹ̀ 123 tó o bá ti pe nọ́mbà kan n tó jẹ́ code nọ́mbà yẹn ni yóò gbé lọ síbi tó wà yóò wá nọ́mbà yẹn gangan kan wherever tó bá wà eléyìí ni tí wọ́n ń tẹ̀lé nílẹ̀ Saudi kì í ṣe pé àwọn náà ò lo kọ̀ǹpútà wọ́n ń lò bẹ́ẹ̀ tó ń tí bá ṣe lò tó yẹn wọ́n ní wí jáde torí ń tà nẹ́bí wí ni pé tẹ́ ẹ bá rí wọ́n àdẹ̀ fẹ́ gbé ọlá fún kọ̀ǹpútà wọ́n à fẹ́ gbé ọlá fún astronaut wọ́n nígbàgbọ́ sí kì í ṣe pé wọ́n nígbàgbọ́ sí torí àmọ́ ìpè kì í sábà fail ìlànà ṣáàlá àfi tó bá wu Ọlọ́run lókù bọ́lọ́run bá fòrè fèfò ẹ̀ dákun ló kódà bọ́lọ́run bá fòrè fèfò ẹ̀ dákun ló kódà alásìlóore ẹ̀dá omi àṣàbámọ̀ gbogbo alásìlóore ẹ̀dá omi àṣàbámọ̀ bọ́lọ́run bá fòrè fèfò ẹ̀ dákun ló kódà. eléyìí tí mo wí èmi náà tún gba èébú mo mọ̀ bẹ́ẹ̀ kí láǹfààní ẹ̀kọ́ tá a kọ́ tá a lè blend bàbá tẹ́nìkan bá sọ jáde pé ọjọ́ báyìí lọ́jọ́ àwẹ̀ òun kọ́ lọ́lọ́run kò nídìí èpè kò nídìí ebú so náà sọ tiẹ̀ àti gbọ́ ẹja dúró lórí ntànẹ́bí ọjọ́ ni ẹjẹ́ á sọ ká wá irinṣẹ́ tó dáa tí wọ́n fi wò ó bí Saudi ṣe ní gbogbo irinṣẹ́ tó níjọ́ tí wọ́n bá ṣó ṣe é lérò pé àwọn tí wọ́n máa ń wo oṣù yẹn wọ́n kàn máa ń ṣàdédé lọ síbì kan ni sáyẹ̀nsì ni ó sọ fún wọn pé ibi báyìí lẹ́ẹ̀tì rí ìlú yẹn ni wọ́n lọ gọdè wọ́n ti mọ̀ pé àwọn ò ní rí níjọ́hun àmọ́ wọ́n lọ wò nítorí pé yawma shakki ni wọ́n lọ wò wọ́n wá declare pé ààrí o wọ́n tẹ̀lé súnà ní gbogbo wíwò tán lọ wò yẹn wọ́n kó àwọn mọ́tò ńláńlá lọ sí desert tó kálukú ọmọ telescope dání tí wọ́n máa wò báyìí wọ́n ti mọ̀ pé àwọn ò ní rí níjọ́hun but wọ́n fẹ́ afford the doubt wọ́n dẹ̀ fẹ́ dúró lórí pé kò sí ntọ́lọ́run ò lè ṣe láàrin ìṣẹ́jú kan sí kejì bó tún pàṣẹ ń yí ń táyé ń yí tọrùn yí tọ́lọ́run bá tọwọ́ bọ̀ ta ni òbí léèrè. àwọn onísáyẹ̀nsì kan sọ of recent wọ́n lọ dàbí ẹni pé òṣùpá ti ń sún ó ti ń jìnnà sí ayé ju bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ báwo náà ṣe mọ̀ wọ́n lọ sínú òṣùpá tí wọ́n lọ sínú ẹ̀ tóòrùn bá yọ nínú òṣùpá 26 days ni tí ó bá tún mú òkú wá 26 days ni bó ní a ṣe mọ time tí òṣùpá yẹn ó súnmọ́ sáìdì ayé
tí wọ́n dẹ̀ wá gbé kíní machine tí máa ń gbé wọn lọ ní òṣùpá yẹn yóò dẹ̀ gbé wọn lọ yóò dẹ̀ lọ land síbi tí wọ́n ti mark síbi tá a fẹ́ land sí ni báwo náà ṣe ń jagun ayé tí wọ́n fẹ́ bọ́ǹbù Hiroshima Nagasaki wọ́n mark ẹ̀ ni wọ́n lè má kúrò l'Amẹ́ríkà bọ́ǹbù ó débi tí wọ́n rán wọ́n mark ẹ̀ ni kò ní mí síbi tí wọ́n rán tí wọ́n bá fẹ́ ṣe kàlùkù. Sumu indaruhu yàtì ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní 1995 wọ́n pe conference àgbáyé lé lórí àwọn orílẹ̀-èdè kan bẹ nígbà tá nàbì ní tá a bá rọ́ṣù ní ká gbààwẹ̀ ó dẹ̀ ní wà Kùránì ní wà tí mu siyama ila layla bí nǹkan mìíràn ti bára yẹn dáadáa wà tí mu siyama ila layla bá mi wọnú Kùránì ọlọ́ni ẹ máa parí àwẹ̀ sí déédéé ìgbà tí magribi bá dé wọ́n wá wòye àwọn orílẹ̀-èdè kan bẹ láyé àwọn tí wọ́n wà ní along northern pole of the equator ibì kan bẹ láyé oòrùn tí ó bá yọ ń bẹ oṣù mẹ́fà ni ó fi yọ bí òkùnkùn ó bá yọ ń bẹ oṣù mẹ́fà ni kò sẹ́ni tó lè gbé bẹ̀ lórílẹ̀ ayé wọ́n sá fún bẹ́ẹ̀ ni àmọ́ àwọn kọ́ńtírì kan bẹ bíi Sweden bí apá kan Norway ìlú kan bẹ ní Sweden wọ́n ń pè ní Kirun tó bá di mid-June lọ́dọọdún wọ́n calculate ẹ̀ náà ní fún déètì tí ó bọ̀ sí wọ́n ti mọ̀ yí pé nínú June o odidi ọjọ́ 15 oòrùn ò ní wọ̀ ní sánmà ìwọ kan Google ẹ̀ pé place where sun will not set in June ọjọ́ 15 oòrùn ò ní wọ̀ pẹ́ẹ́pẹ́ oòrùn ọ̀rànjú sí sánmà báyìí aago kan òru aago mẹ́ta òru aago mẹ́rin òru oòrùn ò ní wọ̀ àwọn yìí náà mùsùlùmí dẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n gbààwẹ̀ Ọlọ́run dẹ̀ ní ká gbààwẹ̀ dìgbà tí òkùnkùn bá dé bó làwọn eléyìí ó ṣe wá sínú fàkìdérúlà ibi wọn ó ti wá lónù pé ẹja kàkúléètì ẹ̀ ìgbà tí ojú ọjọ́ ń bẹ ní nọ́mà tá àti ìbọ́ sí oòrùn jọ́ 15 táìmù wo là máa ń sínú táìmù wo là ń kí magribi wọ́n pè ní magribi nítorí déédéé ìgbà tó oòrùn wọ̀ oòrùn ọ̀wá wọ̀ lọ́dọ̀ tí wọ́n sì gbọ́dọ̀ kírun magribi wọ́n á lọ mú déédéé ìgbà tó nọ́mà lọ́dọ̀ wọn fàkìdérúlà ẹni wọn ò fi wá mẹ́ṣọ̀ rẹ̀ pé déédéé ìgbà tó yẹ ká kírun ni nísìn àwọn UK ó dàbí ẹni pé ti bọ́ sí longer night shorter day mo forí kọ́ longer day shorter night kan rí lọ́dọ̀ wọn a máa jẹ sààrì láago 2 òru a sì máa sínú láago 10 alẹ́ aago 9 àbọ̀ alẹ́ oòrùn sì ń bẹ ní sánmà wọ́n sì fẹ́ kí ṣáì wọ́n fẹ́ kí magribi ọ̀pọ̀lọpọ̀ wa máa ń lọ sọ magribi wọn di aago 10 alẹ́ yẹn wọn à ní tí kí magribi tán wọ́n tún sáré kí ṣáì wọ́n kí tàràwì ká tó kíyàn tá a sámú titun dé bá wọn. ara ń tiẹ́ decide ní conference yẹn ni pé àwọn orílẹ̀-èdè tí a bá bọ́ sírú situation yẹn bóyá oòrùn ti ranjú sílẹ̀ àwọn orílẹ̀-èdè kan dẹ̀ wà tókùnkùn náà máa ranjú sílẹ̀ fún 15 days tí Ramadan bá bọ́ sírú time yẹn wọ́n measure time wọn ni wọ́n á measure ẹ̀ ni wọ́n á fi màsìkò tó yẹ wọ́n á kírun ok tá a bá wá ní kò rí bẹ́ẹ̀ ọlọ́ni nisa ukum arithulakum fatu nisa akuma fatu arisakum ṣètò ọlọ́ni ìyàwó yín àwọn ìyàwó yín aṣọ ọ̀dàbúra ni ìyẹn kọ́ ni mo fẹ́ lò uhilla lakum laylata siyam arrafatu ila nisaikum ọlọ́lẹ́mi ọlọ́run ni mo yọ̀ọ̀dá fún yín lóru àwẹ̀ bẹ́ẹ̀ bá ti kírun tán látàlẹ́ di sààrì ẹ súnmọ́ ìyàwó yín àwọn orílẹ̀-èdè tí wọ́n wà níbi tí ò sálẹ́ tí wọ́n bọ́ sí oòrùn 24 hours ṣé wọ́n ní súnmọ́ ìyàwó wọn mọ́ ni ṣé wọ́n ní kí magribi ni ṣé wọ́n ní kásùbà ni àbáwọn tí wọ́n bára wọn nínú òkun 24 hours fódìdí ọjọ́ 15 ṣé magribi àti ṣáì nìkan ni wọ́n máa kí tọ́jú ọ̀run tọ́bọ́ sóru wọ́n ní kásùbà wọ́n ní káyílà wọ́n ní kálásárì wọ́n máa mẹ́ṣọ̀ rẹ̀ ni measurement yẹn wọ́n á wá gbé sórí ìlà masha Allah tó bá wù Ọlọ́run bẹ́ẹ̀ àìmọye nǹkan tó yẹ káwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá
tó yẹ ká decide ìjà la máa bára wa jà inconclusive ni gbogbo fìtínà lẹ Yorùbá máa bá dé ọ̀rọ̀ oṣù la tún bẹ̀rẹ̀ sí fà yìí ká wá pera wa àti mufuti ká pera wa jókòó ká ṣe mọ̀tàmọ́ kó kálukú submit paper láì ní àníyàn ntẹ́mi bá wí lọ́gbọ́dọ̀ ṣẹ ká wá parí ẹ̀ kájọ agree pé tó ṣùgbọ́n rí báyìí o báyìí ló ṣe yẹ ká máa ṣe ká wá produce tírà jáde káwọn ọ̀ràn tí ń bọ̀ ó máa bá wípé ńgbà tí fitna báyìí ṣẹlẹ̀ wọ́n sí àlàbá ìwá hàn bàbá wa wọ́n jọ forí korí àwọn náà decide tírà tí wọ́n kọ lórí ọ̀rọ̀ aṣọ ẹ̀há ni tírà tí wọ́n kọ lórí ọ̀rọ̀ àjẹ ajá ni ní ṣerú ẹ̀ o inconclusive ni ọba dí àṣepè fúnra wa ta ìtúkà ni ládùúgbò mímọ̀ tí ń bẹnu Kùránì ọjọ́ wo la tó fẹ́ ronú àní ìkan parapọ̀ wọ́n mọ̀lé àwọn parapọ̀ wọ́n máa gíyan. Yorùbá ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká ronú kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ o kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. bọ́lọ̀ ń bá sọ ayé di rọrùn fún wa ẹ má jẹ́ aṣọ di nira. mo ń bi ọ̀kan nínú àwọn èèyàn mi kan léèrè lẹ́nujọ́ mẹ́ta nínú àwọn àfáà mo ló yẹ kí àwọn àfáà ká tètè jókòó lórí ọ̀rọ̀ robot kí ni Islam sọ robot tí ó ti ń gbàyé bọ̀ kódà wọ́n lo robot ní haram etí ò lórí any machine tí bá ti mú fún bí ènìyàn robot ní bá àmọ́ lórí bá àmọ́ lọ́wọ́ wọ́n lò ó tó ń gbé omi kiri èyí tó wá lórí tí wọ́n ṣe tó dàbí ènìyàn làwọn kan dẹ̀ sọ yìí pé ẹni ó bá gbé fọ́tò sínú ilé yọ̀ wọ̀nà robot ń kọ́ ó yẹ ká design òfin wo ló wà lórí eléyìí kó tó di pé yọ̀ wọlé wa wọ́n ti ń ṣe robot obìnrin wọ́n fẹ́ káwọn ọkùnrin tí wọn ò tí ì fẹ́ yàwó wọ́n fẹ́ kán níyàwó mọ́ ó bá ti fi battery Elon Musk ló announce ẹ̀ ní June last year pé by September 2023 òun á gbéyàwó jáde òun ó launch ẹ̀ káwọn èèyàn máa lọ rà gbogbo ntọ́bìnrin lè ṣe lòun náà máa ṣe wọn program ẹni bó bá ti fi battery sí lára kò sédè tó bá sọ gbogbo èdè ayé ní ọgbọ tó bá ní ọlọwẹ yóò lọwẹ bó bá ní ọbọ sọ sílẹ̀ yóò bọ bó bá ló fẹ́ bá lò pọ̀ yóò lò ti yá gbogbo bóbìnrin ṣe máa ń ṣe lòun náà máa ṣe bẹ́ẹ̀ àgbákò ẹ̀ ni pé kí bátìrì rẹ̀ ọmọ lò torí tó bá gorí bèbí tó pé ìyàwó tí bátìrì bá lò mọ́ ẹ lọ́wọ́ tó bá ehúkù ọkẹ́ ni tí ó yọ àwọn nǹkan mọ́sí àlàyé pọ̀ tó yẹ ká jókòó ìjà amúfútí kì í ṣe ìjà amúfútí ẹ dákun ṣé múfútí ń gbowó lọ́wọ́ ìjọba ni ìjọba wo ní sanwó oṣù múfútí ẹ dákun ṣé múfútí ó láṣẹ lọ débi kó lè sọ pé ẹmú yàn tì mọ́lé ẹmú ẹjú eléyìí lẹ̀ ni hábà kí ló dé tá a fẹ́ fi nǹkan tí ò yẹ kó tó jà tá a fẹ́ sọra wa dọ̀tá ara wa mọ̀dá takọ̀ tó hùn fili ìsìlámì bainakum. وأنتم يا عباد الله إخوانا وأنتم يا عباد الله إخوانا. bàbá mi Mudirul Markaz ọba tó ní yóò ní fi yín ráre. mẹ́ẹ̀dá takọ́ tún. wàláyé sẹ́yìn ò bá súnmọ́ Mudirul Markaz èyí ò ní mọ ìgbìyànjú wọn lórí Islam yàtọ̀ fáwọn tó ti rí kó kọjá lọ bàbá ń gbìyànjú bẹ́ẹ̀ ènìyàn làwọn náà bàbá òsùn kò wo lórí ọ̀rọ̀ Islam ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ènìyàn ni wọ́n gbogbo tó bá ti jẹ́ nìyàn ní tí ń jẹ́ nìyàn náà lẹ́ẹ̀mọ́ bá nínú ẹni mo respect bàbá Mudirul Markaz jẹ́ kan mo gbéjà tèmi sílẹ̀ mo ń jàjà wọn lọ ní mi sí padà especially ìjà bàbá sí Adam Abdullahi báwo lẹni kó ṣe yẹ̀yẹ́ bàbá wa tí wọ́n tún Islam ṣe nílẹ̀ Yorùbá tó yẹn tí wọ́n gbé Islam lẹ̀ Yorùbá rù wọ́n gbàgbé láìfù tara wọn gan torí ọ̀rọ̀ Islam lẹ̀ Yorùbá kẹ́nìkan wá jáde kó sì máa sọ dáradára nípa bàbá ṣe Adam Abdullahi gbogbo bí a bá ti jọ yanjú ẹ̀ láti jọ yanjú ẹ̀
mo foko mi dáná ọjọ́ kan lèyàn ṣòfin mi ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ kán mọ̀ mọ àwọn plan dáadáa mi ìta tán ni àmọ́ mo mọ̀ yí pé bí ó ṣe pẹ́ ní ó pẹ́ àti àwọn alùsùnà àti àwọn sùnní àtàwọn kan tó jẹ́ pé àwọn òpèrà wa ń súnà àpèrà wa ní sùnní mùsùlùmí ni wá gbogbo owó padà ṣọ̀kan pẹ̀lú yọ̀dá ọlọ́ àbá mùdírù Markaz ọba tó ní yín ò ní dá yín lẹ́bi Àmín. ọba tó ní àlàáfíà tí pé yọba mi dá yín láyé Àmín. ọba tí fa ẹ̀dá lọ́wọ́ sókè Ọlọ́run ti fa yín lọ́wọ́ sókè ẹ̀ ní jẹni ẹ̀yìn Àmín. Alubarika al-Qur'an ògo lẹ jẹ́ fún àwa ẹ̀ẹ́dẹ̀ ní padà dẹni ẹ̀yìn. Àmín. ìdí nìyẹn tó jẹ́ pé ìjọ Ittihadul Wa'izin àwa pẹ̀lú bàbá wa mùdírù ènìyàn ní bàbá wa a sì gbà fún wọn ìjọ Ittihadul Wa'izin àwa àfa oníwàásí ilẹ̀ Yorùbá a dúró pẹ̀lú rọ́bítà pẹ̀lú àṣẹ bàbá mùdírù pẹ̀lú àṣẹ bàbá mùdírù ìtìhádù àtú ìtìhádù ká gbogbo àwa àfọwọ́wàásí ilẹ̀ Yorùbá ń bẹ lódìdí àmọ́ ajẹ́ kan nu foot soldier fún rọ́bítà tá a bá ń pín yẹ́lẹyẹ̀lẹ jù kí ni yóò bàjẹ́ kí ló burú bíi pé ẹ̀yin ni bàbá wa a sọ̀rẹ́ndà fún yín pé ẹ̀yin ni bàbá wa àwa ń bẹ bàbá ò ní torí pé òun kọ́ estate kọ́mẹ̀ wá fẹ́ kọ́lé mi náà kó tó ní kọ́mọ̀ lọ́kọ́ yọ lọ́kọ́ ni ìdí nìyẹn tá a ti ṣe meeting bíi méjì pẹ̀lú àwọn bàbá wa rọ́bìtà adẹ́n bí àwọn náà ní meeting pé ẹ máa yọ̀ọ̀dá àwọn nǹkan tá a náà bá fẹ́ ṣe a ní ṣe nǹkan tí ó takò rọ́bìtà àgbà rọ́bìtà ní umbrella body tí gbogbo wa dẹ̀ juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ pàápàá pẹ̀lú ọ̀pọ̀ nǹkan tí ò yé wa tí bàbá mùdírù padà fi yé wa nípa ọ̀rọ̀ rọ́bìtà wọ́n educate wa bí ìgbà téèyàn kó nǹkan tuntun síyàn lọ́pọlọ nípa rọ́bìtà ni mo sì mọ̀ pé pẹ̀lú yọ̀dá Ọlọ́run rọ́bìtà ti di tó wá jókòó tí ó sì ní parẹ́ Àmín. ìtìhádù náà ò dẹ̀ ní parẹ́ á sọ ọmọ fún yín pé Alubarika al-Qur'an Àmín. nítorí náà bá ń dá wákà wá sí Ramadan ọdún yìí àfi ọlá Ọlọ́run bí Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún bàbá Dr. Awa Ibrahim Àmín. bàbá Dr. Awa Ibrahim wọ́n sanwó wáàsí wa àwọn wáàsí wa tẹ́ ẹ̀ mọ́ rí yàtọ̀ fẹ́ táwọn míì náà tún sanwó kódà bẹ́ẹ̀ lómi náà tún lóun fẹ́ sanwó ààyè sí sílẹ̀ wọ́n sanwó wáàsí wa sí TVC wọ́n sanwó wáàsí wa sí Fresh FM àtàwọn station míì bíi 6 ẹ wá rí lórí ọ̀rọ̀ umra mo kọ lórí pósítà tí wọ́n bá mi paste mo ní bóyá ní mùsùlùmí Nàìjíríà ó ṣe umra lọ́dún òdodo ọ̀rọ̀ ni àmọ́ àti ìlú sí hope látẹkùnà tó wù mí rahmatillah ìjọba Saudi gbé fíìsà oṣù 3 jáde ní December gbogbo wa lájẹmọ̀ yìí pé bílẹ̀ Yorùbá bá fẹ́ jápa ìlú òyìnbó ni báwọn Haúsá bá fẹ́ jápa ilẹ̀ Lárúbáwá ni majority rí as opportunity wọ́n gba fíìsà yẹn débi pé àwọn èèyàn rọ wọlé gan àwọn kan wọlé tán dúró de Ramadan níbẹ̀ àwọn kan wọlé ó ṣeéṣe kán máa dọ́gbọ́n sí ọ̀rọ̀ hajj pé bóyá yóò bá wọn bẹ̀ ìjọba Saudi wá ní iye òǹkà fígọ̀ táwọn expect láti Nàìjíríà fún umra wọ́n ti wọlé láti December wọn ò jáde o bí wọn bá dẹ̀ jáde bóyá làwọn fún Nàìjíríà ní físà wọ́n bẹ lórí ìyẹn nísìn àyàfẹ́ni tó bá ní multiple visa tàbí tó ní visa UK tàbí tó ní visa US wọ́n á ṣe visa fáwọn yẹn on arrival pet ìjọba bàbá Tinubu ń ṣe wàhálà pẹ̀lú National Hajj Commission Nigeria lórí pé níbẹ̀rẹ̀ Ramadan náà kí wọ́n bẹ̀rẹ̀ sí ìṣù físà fún Nigeria kì í ṣàwàlára àwọn tí wọ́n wọlé Ọlọ́run kó san National Hajj Commission lẹ́san dáadáa mo rí pé ń gbìyànjú gan lórí nǹkan tó wà nílẹ̀ ìdí nìyẹn bó o bá lọ umura Ramadan náà lọ umura lẹ́yìn Ramadan náà tàbí kó lọ sí hajj mo ti sọ fún àwọn èèyàn mi tí wọ́n bá company tèmi lọ tó bá kànràn tí wọn ò bá padà open visa yẹn èmi náà yà ní lọ ni èmi ní multiple visa mo ní US visa mo ní UK visa kọ̀sọ́nà tí ń lè gbà wọlé èmi náà ó dúró láti fi solidarize pẹ̀lú àwọn èèyàn mi nítorí náà ẹ̀yin tẹ́ ẹ ti ní visa multiple visa lọ́wọ́ ẹ má torí eléyìí káàárẹ̀ ọkàn o ẹ lọ ṣiṣẹ́ Ọlọ́run ló pè yín ẹ lọ dá Ọlọ́run lóhùn ní haram èmi ní reason mi tí mo fi ṣe tèmi bẹ́ẹ̀ àbí Ọlọ́run kọ́nà mo bá arọ Saudi lọ́kàn
kan consider Nigeria láti fún wa ní visa umura láàrin ọjọ́ méjì mẹ́ta tí umura kù yìí tẹ́ bá rí yan mi tó bá sọ nǹkan mi tí mo sọ yìí bóyá nǹkan mi yà ṣẹlẹ̀ láàárọ̀ ọ̀la ni àmọ́ títí di àsìkò tí mo ń sọ̀rọ̀ yìí n tó wà grand for now nìyẹn wọ́n lọ́mọ Nàìjíríà wọlé wọn ò jáde wọ́n ti jápa wọ́n ti tẹ̀dó bí wọ́n bá dẹ̀ sá jáde àwọn ò ní fún wa ní fisa umura wọ́n fẹ́ fìyẹn force àwọn èèyàn jáde ni ìyẹn ò dẹ̀ lè affect hajj àtọ́ torí wọ́n ti fún Nàìjíríà ní quotas gbogbo quotas yẹn bó ṣe wọ́n tó yẹn náà àwọn èèyàn sanwó hajj ní ọdún yìí la ilaha illallah tẹ́yìn ó máa rò pé sáwọn èèyàn ó sì lọ hajj báyìí àwọn èèyàn san ìyálà ìyá owó nítorí hajj 2024 mọ́sọ̀ tánmọ̀ yìí pé ó ṣeéṣe kó bọ́ sí Friday kó lọ já àràfà jímọ̀ Saturday Friday ọ̀kan nu méjèèjì ni kó lọ já àràfà jímọ̀ nítorí náà báwo ṣe dára fa ọlá lóye báwo ṣe dára fa ọlá lóye kódà báwo lówó kẹ̀kẹ́ débi bàálù báwo ṣe dára fa ọlá lóye báwo ṣe dára fa ọlá lóye báwo ṣe dára fa ọlá lóye báwo lówó kẹ̀kẹ́ débi bàálù báwo ṣe dára fa ọlá lóye. ọmọ akéwù pẹ̀lú wító mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi ń san rere. ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la. ẹ̀yin bàbá wa fà ní rọ́bìtà tó lè àìmọ̀ iṣẹ́ kù ta ńlá ti ṣe àtàwọn ọmọ yín ọ̀rọ̀ mufuti di méjì ó di mẹ́ta ìtàlì close rank ni nígbà tí ìṣe pé wọ́n gbé lẹ́nìkan lórí látọ̀run ẹjẹ́ apá àwọn gúrùpù tó kù náà kó ń kálukú orí reason pé ó yẹ kí gbogbo wa ṣọ̀kan tá a bá dẹ̀ lè ṣọ̀kan dábí sábẹ́ umbrella kan ẹjẹ́ àjọ máa pín dáadáa sí láàrin ara wa ẹ̀yin bàbá wa rọ́bítà iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín tẹ́sí àtàwọn ọmọ yín ní ìjáàdì láti make sure pé tẹ̀fúríkù yìí ó kú ńlẹ̀ bí ó bá tiẹ̀ lè kú ńlẹ̀ ẹni tó dá majority tẹ̀fúríkù sílẹ̀ òun lọ́lọ́run ló ti bá a mú so yìí ẹnìkan sọ lẹ́nujọ́ mẹ́ta ó ní à ń tọrọ bọ́ọ̀sì mi téèyàn bá rí ilé tí bàbá ń Bàrígà ń kọ́ lọ́wọ́ èèyàn rò pé gómìnà ní kọ́lé yẹn èló ni wọ́n ń ta bọ́ọ̀sì aláwo dé bọ́ọ̀sì kò ju tírù mi yìí gan lè bùn yàn lọ èló ni wọ́n ń ta bọ́ọ̀sì àìmọye tá a ti bùn yàn sẹ́yìn ẹ̀yin ògo olórí ẹ dúró lórí òdodo ẹ̀ra ọ̀nà lu yín padà tọrọ lọ́wọ́ bí yín léèrè ẹ̀yin alùsùnà ẹ̀ra ọ̀nà yín padà ọlọ́run bí yín léèrè àwa náà tá a jẹ́ kan nínú méjèèjì ara ọ̀nà wa padà ẹni tó ní àṣàforíjì tó náà tí ì tú gbogbo ẹni tó jẹ́ mọ́ kóòtù kò tún wọn lẹ̀ o òun dẹ̀ sọ pé ká ṣàforíjì fún abẹ́ rí nǹkan ni ẹni ó ní bàbá wa lówóró tó ní bàbá wa lówóró ó ló fi ọ̀fọ̀ dípò bísímìláì àmàpọ̀ náà ti dọmọ bàbá wa lọ́ṣogbo bí wọ́n ti ẹ̀ kú o máa jẹ kú máa jẹjà kí n tó máa lọ. ohun fa burúkú ohun awo burúkú kí la á fẹ́ sọ ń pa tiẹ̀ tó sì dragi bàbá lówóró for more than a year. La tuzaku anfusakum huwa a'lamu biman ittaqa. ẹ má pera yín lẹ́ni mímọ́ ọlọ́run nìkan ló mẹ́ni tó mọ́. àwa àtàwọn alùsùnà kò síjà argument ní bẹ níwọ̀n àgbà tá a bá sì jọ ń jẹ́ mùsùlùmí argument yẹn ojú nǹkan tọ́nà ó bá a mú kúrò ń bẹ lọ ẹnìkan ó shift fẹ́nìkan ni. Sheikh Juma ọmọ bàbá Adam Abdullahi mo kì í yẹn kó akéṣe ọmọ ó ṣe dáadáa fẹ́yìn náà. kò gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ wòran títí ká máa yẹ̀yẹ́ bàbá èèyàn kó máa lè jáde kó máa sọ̀rọ̀. wọ́n lẹ́nìkan wá jáde ó ń tẹ́tí Sheikh Juma ẹnìkan ò lè tẹ́tí yín akínní yín. bàbá Waziru Markaz mo gbọ́ ntẹ́yìn náà sọ mo kí yín mo yìn yín ọba tó ní ò ní padà béèyàn ṣe dúró lẹ dúró yẹn ọba tó ní ò ní padà nígbà kan gbogbo àwọn tí wọn wá dúró ti bàbá Waziru Markaz Ọlọ́run bá dúró tì yín gbogbo àwọn bàbá ní alùsùnà Ọlọ́run bá dúró tì yín. mo sọ̀rọ̀ kan níbi mítìn kan mo ló ṣeé ṣe kó jẹ́ pé n ti ń dun bàbá Olúwo ni pé kí ló dé tẹ̀ pín eléyìí sí wò kí ló dé tẹ́lẹ̀ yóò dé wò a lè jọ jókòó ká sọ̀rọ̀ bàbá Olúwo mùsùlùmí ni wọ́n jájọ péra wa kájọ jókòó kí ni wọ́n fẹ́ kájọ fà fúnra wọn kájọ gé fúnra wọn àlàáfíà ó jọba
ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akewugbagold dòwò anilẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá thousands acres of land iye tẹ́ ẹ bá fẹ́ ni adẹ̀ ń ṣe promo Ramadan lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú yọ̀dá Ọlọ́run bákan náà aláwọn ilé àti ilẹ̀ táwọn èèyàn fẹ́ tà ní gbogbo ìgboro nílẹ̀ Yorùbá ẹ wá sí ẹni tí ń wọ́pọ̀ ẹni wáyà ẹ text message sórí nọ́mbà wa 08057818180 ájì 2024 ẹ tẹ̀lé lè ṣe Akewugbagold ẹ gbádùn ájì náà dọ́ba ilé kéwu àti skul wa ń bẹ́ẹ̀ ẹ mọ́ ọmọ yín wá bẹ́ẹ̀ àwọn ọmọ náà la Alubarika jà wá náà lọ a fi àsìkò yìí bí Ọlọ́run umura ọdún yìí Ọlọ́run jẹ́ wọn dá físà padà fún Nàìjíríà nígbà tí ò ní pẹ́pẹ́pẹ́ kó jẹ́ pé gbogbo wa láàmú sọ̀rọ̀ ní Mẹ́kà nínú Ramadan táàmù kíra wa pé sẹ́ẹ̀rì Ọlọ́run ti ṣí Ọlọ́run ti fi àjùlọ hàn àwọn tí wọ́n gbẹ́sẹ̀ lé físà kò sí tọ́lọ́run ò lè ṣe Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún wa 08057818180 nínú Ramadan ní gbogbo aago 4 àbọ̀ ẹ máa gbúrò wa ní aago 4 ìdájí TVC tẹlifíṣàn tó